a ò rí ara dá dúró kò sí àkókò láti fi ṣòfò kókó inú ìwé ìròyìn òun lákòókò mọ́ wá sí etí ìgbọ̀nyín nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí tó di kókó ló ti jáde wá o. Ààrẹ Tinubu, ìwé ìròyìn Daily Trust ó sọ wípé Ààrẹ Tinubu ó ṣubú ní orílẹ̀-èdè Turkey. Báyọ̀ Onanuga ó ṣàlàyé ohun tó fà á. Ìwé ìròyìn Daily Trust ló kọ kì í ṣe mi. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ọmọ Àtíkù tó ti fohùn léde ó ní kò sí ẹnikẹ́ni eléyìí tó lè fi ẹ̀yìn Tinubu gbolẹ̀ níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi páńpẹ́ ọba mọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n ní ebi tó jẹ́ pé wọ́n ti ń ta ọmọ ní ìpínlẹ̀ Èkìtì. Ìwé ìròyìn The Sun ló di ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà ó, níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ń sọ wípé àwọn ò mà dá olóṣèlú kankan dúró láti má darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ẹgbẹ́ òṣèlú APC ló fọ̀rọ̀ ọ̀hún lédè. Ìwé ìròyìn Vanguard ló sì fà á síta. Nínú ìwé ìròyìn Tribune ní ìròyìn yìí ti jáde wá o. Ilé ẹjọ́ tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ni wọ́n ti kọ ìbéèrè Nnamdi Kanu láti gbé e kúrò ní ọgbà atúnirọ títí ìpínlẹ̀ Sokoto. Wọ́n ní rárá àwọn ò fẹ́ bẹ́ẹ̀ ni àwọn ò gbà. Ìwé ìròyìn Tribune ló ti ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ìjọba ìpínlẹ̀ Rivers tí wọ́n ti yànnàná ọ̀rọ̀ kan eléyìí tó ń jà ròyìn nígboro ayé o, níbi tí wọ́n ti ń sọ wípé wọ́n mà ti yọ àwòrán Tinubu kúrò ní iléeṣẹ́ ìjọba tó wà ń bẹ̀ o. Àwọn wá ti dáhùn padà báyìí, wọ́n ní rárá o, àyọ àwòrán Tinubu eléyìí tí ń bẹ nínú iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Rivers. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch tó kà dákẹ́hùn lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Aláàfin títí ìlú Ọ̀yọ́, Ṣọ̀ún títí ìlú Ògbómọ̀ṣọ́ wọn ò yọjú síbi ìsísọ lójú 50 ọdún tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ṣe. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà lélẹ́yìí wà ó, níbi tí àwọn àjọ NAFDAC tí wọ́n ti sọ̀rọ̀ wípé ìdí ẹ̀rẹ́ o tí àwọn fi wọ́gi lé àwọn jájẹ mú jẹ àwọn fònàgà onú ọ̀rá. Wọ́n ní ìdí ẹ̀rẹ́ táwọn fi ṣẹ́wélé o. Àwọn àjọ NAFDAC ló sọ̀rọ̀ ọ̀hún lédè. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Báwo bá kì fún ni a kì í fáwo padà ni o. Onílùà títí ìlú Ìlúà ọba Ashiru Ọlálérè ó gbé òṣùbà ràbàǹdẹ̀ fún gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn míì. Across Nigeria News ló kọ ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn Punch náà ló Punch eléyìí, níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC titun tó forúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ Kwara, àwọn wọn tó 277,000 níye ní ìpínlẹ̀ Kwara. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch ni èmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí. Ìròyìn ọ̀hún ló sì dàbí ìbéèrè ọ̀hún tó di ìròyìn òun ni wípé ṣé lótìítọ́ ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti yọ orúkọ olóyè Sunday Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí wọ́n ń wá? Ìbéèrè ọ̀hún ló ń jà káàkiri ìgboro báyìí. Kí ni ìbéèrè ọ̀hún àti ìdáhùn rẹ̀ ẹ ó gbọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ti fohùn léde wípé lórí fọ́nrán kan eléyìí tí ó ń jà ròyìn nígboro ayé wípé wọ́n na obìnrin kan eléyìí tó ń ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ní iṣẹ́ ọwọ́ àwọn ẹni bí ní irọ́ ní ọ̀rọ̀ ọ̀hún. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin aráalé, bí kinní ọ̀hún bó bá ṣe ń lọ láwọn máa jẹ́ kẹ́ ẹ mọ̀. A ò sì ní fà kókò ṣòfò lábẹ́ bó ṣẹlẹ̀ ò kọ́ mọ́. À ń kì í lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, a kú àjísòde lónìí, a kú bójú ọjọ́ ṣe rí, a kú àfọmọnìyàn ṣe. Òní yìí gbogbo nǹkan tá a bá dáwọ́lé yóò máa yọrí sí rere o.
ohun aburú kan kò sì ní ṣẹlẹ̀ sí yín ohun aburú kan kò ní ṣẹlẹ̀ sí àwa náà o láṣẹ Èdùmàrè ojú wa ire la fi wò ó bẹ́ẹ̀ ni ọwọ́ wa méjèèjì ire la fi gbámú òní ọjọ́ àánú àrà àánú gbà ní gbogbo ọ̀nà wa gbogbo nǹkan tá a bá dáwọ́lé yóò máa yọrí sí rere a ó sì rí bá ti ṣe a ó rọ́nà gbégbà a ó bóde pàdé bá a ṣe ń jáde lọ sí ẹnu iṣẹ́ òòjọ́ wa láṣẹ Ọlọ́run aláwùrábí ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ayélujára orílẹ̀-èdè tẹ́ ẹ wà ẹ ti ga wọn ò ní fi òkú yín sọwọ́ sílẹ̀ o láṣẹ Ìdùmarè ẹ ní dẹrù àrùká láṣẹ Ọlọ́run aláwùrábí à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ìkànnì alàlójálẹ̀ láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ lọ́wọ́ ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí níbẹ̀ lákẹ̀tẹ̀ ń fẹ̀tí tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé ẹ má yí kúrò lọ́dọ̀ wa o torí wípé gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́hùn ojú kan la pèyàmọ́ rẹ̀ sí ká má ṣe tẹ̀lẹ́sọ́jù bí ò ṣe yẹ lọ àbẹ̀rẹ̀kẹrẹ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. yẹ́rọ alẹ́ mà kojúmọ́ ẹ kojúmọ́ mọ́ níbi gbogbo eléyìí tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì C89.1 FM ìkànnì tí ń ṣe ìgbélárugẹ okòwò tó fìkàlẹ̀ sílùú òkè o ẹ kojúmọ́ òní ọjọ́ àánú Ọlọ́run ó wáyé wa rí o a ò sì ní ṣìṣe bógo tí ń jẹ́ ti Ọlọ́run ìtúrọ́lúwa ọmọ Adéníjì òun náà lórúkọ tèmi ẹ̀yin aráalé ẹ kojúmọ́ bẹ́ẹ̀. tó ẹ̀yin aráalé ẹ kojúmọ́ ẹ sì kojúmọ́ ẹ kojúmọ́ mọ́ lẹ́ẹ̀kan sí i káwọnú ìròyìn ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún kò bá lẹ́jọ́ nú nítorí pé tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe é a kì í gba aṣọ lára ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ká tú aṣọ lára rẹ̀ ká tún wá máa wọ ẹ̀kọ́ lójú odòdì nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá o ìwé ìròyìn náà ó kọ wípé ààrẹ Tinubu bàbá ṣubú ní orílẹ̀-èdè Turkey Báyọ̀ Onanuga tó jẹ́ alukoro àti agbẹnusọ fún ààrẹ Tinubu ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún bí kinní ọ̀hún bó ṣe lọ o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ìròyìn Daily Trust ló jábọ̀ wípé bàbá ṣubú ní orílẹ̀-èdè Turkey ṣùgbọ́n nígbà tí Báyọ̀ Onanuga tó jẹ́ agbẹnusọ fún ààrẹ ó ṣàlàyé wípé kì í ṣe wípé bàbá déédéé ṣubú bàbá kẹsẹ̀ bọ́sẹ̀ ni nígbà tí wọ́n jọ ń rìn lọ àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè Turkey ní olú ìlú Turkey tí wọ́n pe orúkọ ìlú ọ̀hún ní Accra gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìwé ìròyìn Daily Trust ó jábọ̀ wípé kì í ṣe wípé nínú ọ̀rọ̀ tí Báyọ̀ Onanuga tó fi léde tí ìwé ìròyìn Daily Trust tó kọ ìròyìn ọ̀hún ó ní kì í ṣe wípé bàbá dédé ṣubú ṣùgbọ́n bàbá kẹsẹ̀ bọ́sẹ̀ òun ni kí àwọn ènìyàn ìlú tí wọ́n ń gbé ìròyìn káàkiri wípé bàbá lulẹ̀ Báyọ̀ Onanuga ó ní bàbá ò lulẹ̀ o bàbá kankan ṣẹ̀ bọ́sẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹyẹ ò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà níbi tí ọmọ Àtíkù tó ti ń sọ̀rọ̀ wípé kò sí ẹnikẹ́ni eléyìí tó lè fẹ̀yìn Tinubu gbolẹ̀ níbi ètò ìdìbò ọdún 2027 Abba Àtíkù tí í ṣe ọmọ ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀rí Àtíkù Abubakar ló mọ̀ ti fohùn lédè ó ní kò sí ẹgbẹ́ òṣèlú kankan o eléyìí tó lè sún ààrẹ Tinubu kúrò nípò ní ọdún 2027 àbá eléyìí tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí ló mọ̀ sọ̀rọ̀ ní Yola lánàá tí ṣolúlu ìpínlẹ̀ Adamawa níbi tí ó ti ń gba káàdì ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tọkàntọkàn nígbà Adamawa ní Yola North tí ibẹ̀ ni ó ti gba káàdì ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní ìgbésẹ̀ òun láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó jẹ́ ohun tó wá láti ọkàn òun ó ní lábẹ́ ìṣèjọba yìí láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè kí ó túbọ̀ lọ sí ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ o nígbà tó sọ̀rọ̀ ó lóun fẹ́ kó hàn gbangba wípé kò sí ẹgbẹ́ kankan kò sí ẹnikẹ́ni eléyìí tó lè gbé ààrẹ kúrò ní Aso Rock ní ọdún 2027 ó ní orílẹ̀-èdè Nàìjíríà mà ti rí àwọn iṣẹ́ ribiribi àwọn iṣẹ́ gidi ó ní láì fi tẹ̀yà ṣe ó ní ẹ wo àwọn eléyìí tí wọ́n ti yàn sípò láì wo tẹ̀sìn àbí láì wo apá ibi tí wọ́n ti wá ó ní gbogbo ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí ààrẹ gbé ní ìpín dọ́gbandọ́gba ni
kò sí ojú ìṣáájú nínú gbogbo ohun tí ààrẹ ṣe. Abalowa tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí ni ká ti sọ nípa àwọn ìdàgbàsókè wa amáyédẹrùn ìdàgbàsókè gbogbogbò lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Ó ní ààrẹ Tinubu nílò ìgbárùkù tiwa o kí àwọn iṣẹ́ rere eléyìí tó ti bẹ̀rẹ̀ kó bàa lè tẹ̀ wájú. Ó ní ẹ wò ó ẹ jẹ́ ká kó àwọn èèyàn wa ká kó wọn lógúnlógún ká kó wọn lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ó yẹ ẹ wá jáde ẹ dúró ẹ ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ọmọ Àtíkù bó ṣe ń sọ. Ọmọ Àtíkù yìí ló wá ń sọ̀rọ̀ ní ẹ wò ó òun ò bóun ṣe wà yìí òun sì dúró nínú ẹgbẹ́ òṣèlú APC wípé kò sí ẹnikẹ́ni anybody kò sí èèyàn kan tàbí ẹgbẹ́ kan tó lè di pàǹpápọ̀ láti lé ààrẹ Tinubu kúrò lóróyè níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ìròyìn yìí ló di ìbéèrè tí ìbéèrè ọ̀hún tó sì di ìròyìn. ìbéèrè ọ̀hún ni wípé ṣé lótìítọ́ ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti yọ orúkọ olóyè Sunday Ìgbòho kúrò nínú ìwé ọ̀daràn àwọn ènìyàn tí wọ́n ń wá? ìbéèrè yìí ló ń jáwọ́jàsẹ̀ níkùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ní ìrètí kí ìjọba àpapọ̀ kí wọ́n kéde sí ìgboro ayé wípé òtítọ́ ni àwọn ti yọ orúkọ olóyè Sunday Ìgbòho tó jẹ́ ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho lẹ́yìn tí òun fúnra rẹ̀ tó ti ṣáájú bọ́ sí orí ayélujára tó sì sọ wípé orúkọ òun ó ti kúrò nínú orúkọ àwọn ènìyàn tí wọ́n ń wá gẹ́gẹ́ bí ọ̀daràn. ìdí rẹ̀ o tí ó fi mórílẹ̀ ọ̀dọ̀ Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn Aláìlúwà Ọba Rasheed Ládọjà ní ọjọ́ Ajé láti lọ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún ipa takuntakun àti ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn tí wọ́n gbé. nígbà tó ń sọ̀rọ̀ ní ààfin Olúbàdàn Ọ̀gbẹ́ni Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ló fi ìdùnnú rẹ̀ hàn ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Ládọjà fún ipa ribiribi tí kábíyèsí kó lórí ìyọkúrò orúkọ rẹ̀ nínú àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọ̀daràn tí orílẹ̀-èdè Nàìjíríà ń wá. Owó baba Dami ó ṣàlàyé nígbà tó wà láàfin wípé kábíyèsí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn bàbá pe òun lórí ẹ̀rọ gàṣẹ́mi létí wípé ọmọ mi máa bọ̀ wá nílé ọ̀rọ̀ rẹ̀ àti yanjú rẹ̀ bẹ́ẹ̀ ni ohun gbogbo ó ti padà sí ojú rẹ̀ báyìí. ìdí rèé tí àwọn oníwèé ìròyìn tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wípé ṣé lótìítọ́ ni wọ́n ti yọ orúkọ olóyè Sunday Ìgbòho kúrò nínú orúkọ àwọn ọ̀daràn tí wọ́n ń wá ní orílẹ̀-èdè Nàìjíríà. àwọn oníwèé ìròyìn wọ́n mú orílẹ̀ ọ̀dọ̀ ológbọ́n títí orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó. ọba náà ó ṣàlàyé fún àwọn oníwèé ìròyìn wípé òtítọ́ ni kábíyèsí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó bá ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho wípé kí wọ́n yọ orúkọ rẹ̀ kúrò nínú orúkọ àwọn ọ̀daràn. ṣùgbọ́n iṣẹ́ náà ó nílò sùúrù nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ìjọba lẹ́lẹ́kajẹ̀ka pàápàá jùlọ àwọn tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ kọwọ́ bọ ìwé kí wọ́n ó sì fi gègé wọn tí wọ́n ó fi buwọ́lu ìwé náà wípé àwọn ti fa orúkọ olóyè Sunday Ìgbòho yọ kúrò nínú orúkọ àwọn ọ̀daràn tí wọ́n ń wá. kábíyèsí ó ṣàlàyé síwájú sí wípé àwọn iléeṣẹ́ ìjọba tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò bí àwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí oríṣiríṣi àwọn ìwà ọ̀daràn àti iléeṣẹ́ ààrẹ tó ń rí sí ètò ààbò àti àwọn iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ni wọ́n gbọ́dọ̀ jọ pawọ́papọ̀ láti fi gègé wọn fagilé orúkọ olóyè Sunday Ìgbòho nínú ìwé wọn. nínú ọ̀rọ̀ kábíyèsí tún tẹ̀síwájú wípé olóyè Sunday Ìgbòho ó ti ń jìran láti gba òmìnira rẹ̀ padà láti ọjọ́ tó ti pẹ́ nítorí wípé ẹ̀yìn odi tó wà kò tẹ́ ẹ lọ́rùn láti máa gbé ní ẹ̀yìn odi. ṣùgbọ́n ní kété tí kábíyèsí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn tó ké sí olóyè Sunday Ìgbòho wípé àwọn ti sọ̀rọ̀ rẹ̀ létí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ààrẹ sì ti gbà láti ṣe bẹ́ẹ̀ nínú olóyè Sunday Ìgbòho fi dùn láti bọ́ sí orí ayélujára wípé òun ti gba òmìnira nítòótọ́. àwọn orí adé tí wọ́n gbé ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn nípa ọ̀rọ̀ náà láti rí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Ládọjà Ọ̀ọ̀ni títí Ilé Ifẹ̀ Aláìlúwà Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì àti ológbọ́n títí orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Àlàó. ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì
ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀ o. nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà lélẹ́yìí wà ó níbi tí gómìnà ìpínlẹ̀ Rivers tí ó mà ti kó ààrẹ sọ̀rọ̀ kan tó ń jà ròyìn nígboro ayé wípé iṣẹ́ wọn ti gbé àwòrán ààrẹ kúrò ní ilé ìjọba tó wà ní ìpínlẹ̀ Rivers. Gómìnà ìjọba ìpínlẹ̀ Rivers ni wọ́n mà ti kọ ọ̀rọ̀ kan léyìí tí wọ́n fi kan gómìnà Siminalayi Fubara wípé ṣe ló ti yọ àwòrán ààrẹ Bọ́lá Tinubu kúrò ní ilé ìjọba tó wà ní Port Harcourt. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde látọwọ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ọ̀nà sírawò ní ọjọ́ ìṣẹ́gun onírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ló ti fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ló ti fi léde tí ó sì sọ wípé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń gbé jáde wọ́n ní àhesọ ọ̀rọ̀ lásán ni wọ́n ní ìbàjẹ́ sì ní rọ̀rọ̀ bẹ́ẹ̀. Akọ̀wé àgbà ọ̀hún ló sọ̀rọ̀ wípé kò sí ohun tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní pẹ̀lú látọwọ́ Fubara. Wọ́n ní Fubara ni wọ́n ti fi ẹ̀sùn wípé ó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ààrẹ Tinubu. Wọ́n ní nípa yíyọ àwòrán ààrẹ kúrò lára àwọn àwòrán tó wà ní iléeṣẹ́ ìjọba tó wà ní Port Harcourt. Ṣùgbọ́n Sírawò ló ṣàpèjúwe ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àṣìdárí àti àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ tó sì sọ wípé Fubara báyìí ló ti ń gbádùn ààrẹ Tinubu ju ti tẹ́lẹ̀ lọ. Ó ní ìbáṣepọ̀ wọn mà ti dán mọ́rán gan ni lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Ó ní bákan náà ni Fubara ti di ọmọ ẹgbẹ́ àwọn ìrètí ọ̀tun yìí. Ó ní ẹ̀rí páyé Fubara mà tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ni. Àtẹ̀jáde ọ̀hún òun ni wọ́n wá kà wípé wọ́n ti jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Rivers mọ̀ wípé wọ́n ní àwọn kan gbé ọ̀rọ̀ burúkú kiri nígboro ayé wípé ìṣe ni gómìnà Siminalayi Fubara ló yọ àwòrán ààrẹ kúrò ní iléeṣẹ́ ìjọba tí ó wà ní Port Harcourt. Wọ́n ní ẹ wò ó irọ́ ni ọ̀rọ̀ ọ̀hún o wọ́n sì fẹ́ fi máa da wàhálà wọ́n fẹ́ máa fi dárúgúdù kalẹ̀ ní wípé kò sí ẹnikẹ́ni eléyìí tó yọ àwòrán ààrẹ kúrò ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní ẹ wò ó ju ti tẹ́lẹ̀ lọ ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà Siminalayi Fubara DSSRS wọ́n ní ó máa ń gbádùn gan ni nísìnyìí pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní ó ń gbádùn yìnkìnyìnkìnyìnkìn pẹ̀lú rẹ̀ ní wípé ẹ wò ó ẹ̀yin máa dàrú tínú yín ò ń dùn sí nǹkan rere. Wọ́n ní ẹyẹ bá díẹ̀ ná a ní ẹyẹ bá ẹ sún sẹ́yìn díẹ̀ torí wípé ààrẹ Tinubu àti gómìnà Siminalayi Fubara wọ́n ní ẹ wò ó kò sí nǹkan kan láàrin wọn débi pé iye Fubara wà yóyó wà ní òun fẹ́ lọ gbé àwòrán ààrẹ kúrò ní ilé ìjọba. Wọ́n ní kò sí ohun tọ́jọ́ ẹ pètè yín mọ́kàn ẹ fẹwẹ́ mẹ́ẹ̀kẹ́ ẹ̀yìn wípé gbogbo àwọn ọ̀rọ̀ yìí àhesọ ọ̀rọ̀ ni o. Wọ́n ní ìpínlẹ̀ Rivers báyìí sí gbogbo ènìyàn ni wọ́n sì ní àwọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kankan kó bo títọ́ mọ́lẹ̀. Wọ́n ní ẹ wo ìdàgbàsókè àti àlàáfíà ìpínlẹ̀ Rivers ni àwọn ó máa wá. Wọ́n wá rọ gbogbo àwọn olùgbé ìlú náà. Wọ́n ní ẹ wo ẹ yàgò fún àwọn òfegè ìròyìn àwọn ìròyìn tó jẹ́ wípé kò jẹ́ òtítọ́. Wọ́n ní kó má bàa dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlẹ́mú kẹsẹ̀rẹ́ ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Sun ní ìròyìn eléyìí wà o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba kó àwọn obìnrin kan tí wọ́n tó márùn-ún níye pẹ̀lú bí wọ́n ṣe ní ayédèrú ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn ọmọ kéékèèké. Wọ́n fi páńpẹ́ ọba mú wọn ní ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti fi páńpẹ́ ọba mú ayédèrú ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn ọmọ kékeré gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi léde ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ṣàlàyé wípé àwọn fi páńpẹ́ ọba mú arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyenchi Olúwadáre tó jẹ́ ẹni ọdún 43. Wọ́n sọ wípé òun ni ó ṣe ìdásílẹ̀ ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ kéékèèké yìí tó sì jẹ́ wípé ayédèrú ni o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun bó ṣe jábọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé nígbà tí àwọn ará àdúgbò tí wọ́n ta àwọn lólobó nípa ìṣẹ̀lẹ̀ yìí ni kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Joseph Erebo òun ni ó pa àwọn ọmọọṣẹ́ rẹ̀ láṣẹ wípé kí wọ́n tara ṣàṣà kí wọ́n lọ sí ààyè tí àwọn ará àdúgbò tí wọ́n júwèé yìí tí wọ́n sì lọ sí ibẹ̀ tí wọ́n pe orúkọ ibẹ̀ ní eré akáré arárọ̀mí ní Ìkẹ́rẹ́ Èkìtì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn ènìyàn tí wọ́n fi páńpẹ́ ọba kó ọ̀hún
yàtọ̀ sí ẹni tó ṣe ìdásílẹ̀ ilé ìtọ́jú àwọn ọmọ kéékèèké tó jẹ́ ayédèrú. Wọ́n fi páńpẹ́ ọba mọ́ Gloria Onanuga ẹni tó jẹ́ ẹni ọdún 28 pẹ̀lú Victoria Linu ẹni ọdún 25. Mercy Ihongbo ẹni ọdún 21 àti aláboyún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Esther Emmanuel ẹni ọdún 23. Àwọn ènìyàn yìí ni wọ́n fi páńpẹ́ ọba mú lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gba ìpè láti ọ̀dọ̀ àwọn ará àdúgbò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí, àwọn oníwèé ìròyìn wọ́n lọ sí ọ̀dọ̀ arábìnrin tó dá ilé ìtọ́jú àwọn ọmọ kéékèèké tó jẹ́ ayédèrú yìí. Wọ́n fi ọ̀rọ̀ ń gbó lọ́fun pọ̀. Òun náà ó sì ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù wípé òun pàdánù ọkọ òun nínú oṣù kejìlá. Ó ní òun sì ní ìmọ̀lára àwọn ọmọ kéékèèké ni òun fi dá ibi tí àwọn yóò ti máa tọ́jú àwọn ọmọ kéékèèké kalẹ̀. Nínú ọ̀rọ̀ ìwé ìròyìn The Sun, ó tún jábọ̀ wípé àwọn ọmọ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bá ní àkàtà wọn. Àwọn ọmọ náà wọ́n sì wà ní àárín ọdún 2 sí ọdún 9. Ìwé ìròyìn The Sun ló gbé ìròyìn ọ̀hún jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀ o. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà níbi tí àwọn àjọ NAFDAC tí wọ́n ti sọ̀rọ̀ pé ìdí èrè tí a fi wọ́gi lé àwọn jájẹ́ fàámu fònàgà ò wọ́n ní eléyìí àwọn òmùkùmù náà ráyìí ìdí èrè ò tí àwọn fi fagilé àwọn àjọ tó ń rí sí ohun jíjẹ àti ohun mímu lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí wọ́n ní wọ́n mọ̀ ti sọ wípé ìdí èrè tí àwọn fi wọ́gi lé àwọn jájẹ́ fàámu àwọn fònàgà ò àwọn ṣàrà lójú ọ̀tá eléyìí tí àwọn èèyàn ń jájẹ nígboro ayé o. Wọ́n ní ìdí èrè o kí ni ìdí ẹ̀ nínú fọ́nrán kan eléyìí tí wọ́n fi léde láti ọwọ́ àwọn àjọ náà ní ọjọ́bọ̀ Tuesday ní ojú òpó ayélujára ẹ̀sìn wọn. Adarí àgbà fún àwọn àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ló sọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn nígbà tó ń sọ̀rọ̀ wípé ṣe rí kinní ọ̀hún gan kò ń ṣe torí àwọn àgbàlagbà gan pàtó ni wọ́n fi dá kinní ọ̀hún dúró bí ó ṣe nítorí àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ọjọ́ orí wọn ti ẹ̀wá ti ṣí sí ìmúkúmu ìjẹkújẹ. Wọ́n ní ẹ wò ó èmi ò tako kí wọ́n máa mùmúkúmu fáwọn àgbà ẹ̀yìn àgbà ọpọlọ yín gbé. Wọ́n ní bẹ́ẹ̀ àwọn àgbàlagbà bá mu àwọn jájẹ náà ráyìí wọ́n ní ọpọlọ àwọn àgbàlagbà gbé ṣùgbọ́n ọmọ kékeré ò lè má ṣe bí ọmọ kékeré náà sì lọ́mọdé ó máa jẹ́ gbogbo gbà. Wọ́n ní ọpọlọ ọmọdé náà ni ó máa wà lórí wọn. Wọ́n mi ẹ bá wò ó dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ọ̀dọ́ ló ti wá pọ̀jù nínú kinní yìí tí wọ́n mu ìmúkúmu tí wọ́n ń jẹ ìjẹkújẹ. Wọ́n ní ìdí èrè tó fi jẹ́ pé wọ́n fi wọ́gi lé mímu jájẹ inú ọ̀rá ọ̀hún. Adéyẹyẹ ló ṣe àtẹnumọ́ wípé ṣe rí àwọn ìmúkúmu náà ráyè wọ́n ní ó ní àkóbá tó burú jù eléyìí tó ṣe fún àgọ́ ara. Wọ́n ní ẹ máa wò ó àwọn jájẹ yìí àwọn ìmúkúmu àwọn fònàgà ò wọ́n ní tí àwọn èèyàn mu yìí wọ́n ní ìjẹ́ ẹ mọ iye ohun tí ó máa jẹ máa ta gọ́gọ́ tí ń bẹ nínú ẹ̀. Wọ́n ní ó tó ìdá 43 43%. Wọ́n ní ṣe rí àwọn ti green bottle wọ́n ní bí ìdá 6 sí ìdá 8 gan ní tiẹ̀ ń bẹ nínú àwọn ṣùgbọ́n àwọn jájẹ yìí àwọn inú ọ̀rá wọ́n ní ẹ̀wò àkóbá tó ń ṣe lára ó pọ̀ ju tinú àwọn ògo lọ. Wọ́n ní díẹ̀ rèé tí wọ́n fi ní kí wọ́n dáwọ́ ẹ̀ dúró gẹ́gẹ́ bí adarí àgbà fún àwọn àjọ NAFDAC bó ṣe sọ ó ní ṣe rí dídá dúró tí wọ́n dá dúró yìí kò ṣe ìgbésẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé báyìí o. Ó ní ṣùgbọ́n ohun tí wọ́n ti ń jíròrò lé lórí pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní ọdún 2017 òun darapọ̀ mọ́ àjọ NAFDAC. Ó ní nígbà náà làwọn sọ̀rọ̀ ìpóyà ẹjẹ́ á fi òpin sí kinní ọ̀hún nísìn. Ó ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí àwọn ṣe sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ wọ́n wá ní ẹ má jà á dá dúró nísìn torí wípé bá a bá dá dúró ó ṣeéṣe kó ní ìpalára fún àwọn ọlọ́jà gbogbo. Wọ́n ní ṣùgbọ́n ní ọdún 2018 ni wọ́n lọ fi ẹ̀sùn kan àjọ NAFDAC lọ́dọ̀ iléeṣẹ́ tó rí sí ètò ìlera. Wọ́n ní nígbà tí wọ́n pe ìpàdé ní ọdún 2018 wọ́n ní iléeṣẹ́ tó rí sí ètò ìlera ọ̀hún ẹnu mi àgò ló wá sọ wípé ẹ wò ó ẹ jẹ́ fún wọn ní gbèdéke ọdún 5 nítorí wípé gbogbo àwọn tí wọ́n ti wá fẹ́ ẹjọ́ wọn sùn wọ́n ní wọ́n lè ṣarajọ kó tó di ọdún 5 eléyìí tí wọ́n fún wọn ọ̀hún pé kíní ọ̀hún ó lè tán lẹ̀
pátápátá nígbà tí àwọn àjọ NAFDAC tí wọ́n ní ó sì ti wá pé ọdún 5 sẹ́yìn báyìí tí wọ́n ti fún wọn ní ọdún pé ó yá ẹ lọ́ọ́ fi kó kinní ọ̀hún sílẹ̀ wọ́n ní ṣùgbọ́n wọn ò kó kinní ọ̀hún lẹ̀ o wọ́n ní èyí ló fà á débi pé àwọn náà wá fi tún ìjókòó wọn jó láti ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 tó lọ tó sì ti bẹ̀rẹ̀ pínpín ìpín rẹ̀ wípé àwọn fi òpin sí títí di oṣù kejìlá wọ́n ní oṣù kejìlá ọdún 2025 tó gbé ọdún kan gẹ́rẹ́gẹ́ láti oṣù kejìlá ọdún 2024 wọ́n ní àwọn bá fi pínpín ìpín sí torí wípé fóònàgà ò ìjẹkújẹ yìí wọ́n ní ó mà ní àwọn iṣẹ́ tó máa ń ṣe lára àwọn ọ̀dọ́ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wọ́n ní bí àwọn àgbàlagbà ṣe lè jájẹ́ tí wọ́n ṣe lè mú kinní ọ̀hún bí àwọn ọmọdé bá gbìyànjú ẹ̀ wọ́n ló ń ṣe àkóbá fún wọn ni àwọn àjọ NAFDAC tó jẹ́ adarí fún àwọn àjọ NAFDAC ló wá ṣe àtẹnumọ́ wípé àwọn ọmọdé wọn ò lè máa mú kinní ọ̀hún báwọn àgbà ṣe mú wọ́n nítorí wípé àwọn ẹ̀yà ara wọn ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ni wọ́n ní àgbàlagbà òun lè mú ohun tó bọ́ bá fẹ́ wọ́n ní ó lè mú dójú ikú gan tiẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹ má bínú o ẹ wò ó àwọn ọmọdé wọn gbọ́dọ̀ ṣe bẹ́yìn àgbàlagbà ṣe ń ṣe wọ́n nítorí èrè o tí àwọn fi wọ́gi lé kinní ọ̀hún pé torí àwọn ọmọ kéékèèké gan òun ni wọ́n jẹ́ àfojúsùn àwọn láti dá jájẹ́ ṣe fònàgà ò eléyìí tí ó wà nígboro tó kún ìgboro báyìí kí nínú ọ̀rá ọ̀hún wọn nítorí ẹ̀ ni àwọn fi dá dúró wípé ńgbà tí àwọn ṣe àwọn àyẹ̀wò aláwọn èèyàn tó tó mílíọ̀nù 5 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jájẹ́ fàádì ẹ̀ sọ́hùn wọ́n ní ni ó mà ti ṣe àkóbá fún òun ṣùgbọ́n àwọn wá wò pé kíní ọ̀hún tó máa lọ sí o ẹ jẹ́ tètè pinwọ́ rẹ̀ làwọn fi pinwọ́ rẹ̀ pé iṣẹ́ èyí táwọn gbé jáde ètò tuntun táwọn gbé jáde báyìí kò ń ṣe nǹkan táwọn máa jókòó sọ ní ọdún kan wọ́n ní bí àwọn ọdún díẹ̀ sẹ́yìn làwọn ti ń gbégbèsè bọ̀ táwọn sì tún fún àwọn iléeṣẹ́ tó ń ṣe jáde ní gbèdéke ọdún 5 láti dá kinní ọ̀hún dúró ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch tó jáde fún tàárọ̀ tòní kẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo àwọn ènìyàn ìlú òkè o àti agbègbè rẹ̀ létí wípé ilé ìfowópamọ́ First Bank tó wà ní ìlú òkè o ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà báyìí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wo bọ̀ gbogbo ìlú tó yí ìlú òkè o ká ẹ wá ṣe àtúnṣe báǹkì àkáǹtì yín fún gbogbo ẹ̀yin tí ẹ ní àkáǹtì tó ti dormant ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá ṣe àtúnṣe rẹ̀ kó lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí ẹ sì ní nǹkan kan ṣe lórí àkáǹtì yín ẹ máa bọ̀ wá sí First Bank tó wà ní ìlú òkè o gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gba ATM card wọ́n ní ká fi tó yín létí wípé ọjọ́ Wednesday àti ọjọ́ Thursday ní ààyè yọ kalẹ̀ láti wá tètè gba ATM card yìí ìyẹn lónìí yìí àti ní ọ̀la wọ́n ní kò sí ìfòyà kankan mọ́ báyìí bẹ́ẹ̀ ni ohun gbogbo ó ti padà bọ̀ sí ojú rẹ̀ kò séwu lóko lórí ọ̀rọ̀ First Bank tó wà ní ìlú òkè òmọ́ ó ti gbéra sọ ìṣẹ̀lẹ̀ aburú kankan kò sì ní ṣẹlẹ̀ mọ́ lágbára Elédùmarè olùkéde aláìlúwà ọba Dr. Abrafiu Mustapha Osunlale Adétọ́kejì oúnjẹ títí ìlú òkè ò ló ń kéde. tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ Christ Gospel Apostolic Church CGAC Òkè-O àti agbègbè rẹ̀ ń pè gbogbo ènìyàn síbi ìṣòro ẹ̀kan lóṣù àṣálẹ̀ agbára Powerful Night tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ ẹtì eléyìí tí ó bá gbẹ̀yìn oṣù every last Friday of the month àkòrí fún ti oṣù yìí ni má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ fear not I am with you tó wà nínú ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 ọjọ́ ìṣòro náà ní 30 oṣù kínní ọdún tí a wà yìí Friday 30th January 2026
níbi tí ètò ìṣòru náà yóò ti wáyé náà ní inú ìjọ CGAC orí òkè àláfíà agbègbè elépe lẹ́yìn ilé ìtajà Amos láfihàn ìṣà òkè ò elépe area ní ètò àdúrà náà yóò ti wáyé. Àkókò fún ìṣòru náà ní agogo 11 àṣálẹ́ 11 p.m. àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò lò náà nìwọ̀nyí: Lady Evangelist Rahim láti ìlú Olúwa, Pastor Adédoyin láti Jólókò, Pastor Adéṣọpé láti Ìṣíà, Pastor Mákindé láti Ìlérò, Pastor Adéníran láti Ìlúà àti Pastor Olúwaṣeun Akínọlá tí wọ́n jẹ́ alábòjútó ìjọ CGAC ní Òkè-Ò àti agbègbè rẹ̀. Apostle AA Ìbòsíọlá ní ààrẹ ìjọ CGAC káàkiri àgbáyé. Jésù lolúwa, wá jẹ́ ká jọ gbàdúrà kí Olúwa kí ó sì ṣe ọ̀nà rẹ ní rere nínú ọdún yìí. ẹ kú àlejò iléeṣẹ́ Ralac Ventures ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀. Iléeṣẹ́ alálùbáríkà tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wo bọ̀ nínú ká lo egbòogi ìbílẹ̀ fún ìgbáyégbádùn ọmọnìyàn. Iléeṣẹ́ Ralac Ventures ní fi egbòogi ìbílẹ̀ dá àìsàn lẹ́kun àwówó. Ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀, kùdìẹ̀kudiẹ wo ni ẹ̀ ń ṣàkíyèsí nínú àgọ́ ara yín tí kò jẹ́ kí àlàáfíà ara yín kó dúró déédéé? Ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní iléeṣẹ́ Ralac Ventures pẹ̀lú máṣíìnì òyìnbó tó ń na gbogbo kàṣín ara. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi ìbílẹ̀ ní iléeṣẹ́ Ralac Ventures gbé jáde. Oríṣiríṣi iṣẹ́ ni sweet bitter ń ṣe àti get up sweet bitters. Nǹkan tá a bá lò pẹ̀lú rẹ̀ ni yóò sọ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara wa. Tilẹ̀kùn lẹ́yìn náà ò gbẹ́yìn tó jẹ́ ọ̀pá ìtìlẹ̀ fún gbogbo àwọn ọlọ́mọkùnrin tí wọ́n fẹ́ jẹ́wọ́ ọkùnrin mẹ́ta lọ́dọ̀ olólùfẹ́ wọn nínú ilé. Odidi ọjọ́ 6 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi máa dá àwọn ènìyàn lóhùn ní ìlú Ìjẹ̀ó bẹ̀rẹ̀ láti January 25 títí yóò fi di January 30. Oṣù kínní town hall ìlú Ìjẹ̀ó ni àwọn ènìyàn ni wọ́n ti máa ṣe alábàápàdé iléeṣẹ́ Ralac Ventures. Ẹ máa lọ mú nọ́mbà lọ́dọ̀ Bọ́sẹ̀ ọmọ bàbá Bọ́sẹ̀ fún gbogbo ẹ̀yin ènìyàn wa tí ọ̀nà yín jìn. Ẹ ló sórí nọ́mbà yìí 09027249106. Ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé tó bá wọlé tán bí kò máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ramadan Kareem. Alhamdulillah. Ya ayyuhallazina amanu kutiba alaikum siyam kama kutiba alallazina min qablikum la'allakum tattaqun. Èyí ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ SHIP 89.1 FM. Kẹ́ńkì gbogbo wa kú àmójúbà oṣù ìkẹ́, oṣù ìgẹ̀, oṣù yúẹ̀sẹ̀. Ọba nínú àwọn oṣù káàbọ̀ máa wọlẹ̀. Oríṣiríṣi ètò láti ṣe àlàkalẹ̀ rẹ̀ ní iléeṣẹ́ SHIP 89.1 FM. Bíi ìrun pípé, ẹ kú iṣẹ́ olóore, ẹ kú iṣẹ́ ládá, ẹ kú òǹgbẹ, ẹ dìde ẹ músàárì jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú oṣù Ramadan yìí láti lè wá ojú Ọlọ́run ọba Allah. Ẹ náwó kékeré kẹ́ ẹ gbà ládá ńlá lọ́dọ̀ Ọlọ́run ọba ṣẹ̀dá ayé. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 07047700063. Ramadan Kareem. Allahu akbar. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé tó bá wọlé tán bí kò máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa kò tán síbẹ̀, ó sì ń sún sápá iwájú. Ẹ̀yin náà lè gbé ìkéde àti nǹkan tẹ́ ẹ bá ń ṣe tẹ́ fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀. Ẹ lè gbé wá sọ́dọ̀ wa níbí yìí ká bá yín ṣe é. Yóò nítumọ̀, kódà yóò dùn, gbọ́ngbọ́n yóò sì kàn ṣe pẹ̀lú. Ajé yóò sì wọ igbá yín. Ẹ ò rí ajé ná, ẹ ò rí ajé lò. A ó jọ rí ajé fi ṣeun rere. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá. Aláàfin títí ilẹ̀ Ọ̀yọ́, Ṣọ̀ún títí ìlú Ògbómọ̀ṣọ́, wọn ò yọjú síbi ìṣísọ lójú ayẹyẹ 50 ọdún tí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àwọn orí adé méjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ṣọ̀ún títí ìlú Ògbómọ̀ṣọ́, Aláìlúwà ọba Ọláoyè Ghandi pẹ̀lú Aláàfin títí ìlú Ọ̀yọ́, Aláìlúwà ọba Akeem Ọ̀wọ́adé ni wọn ò yọjú síbi ìṣísọ lójú ayẹyẹ 50 ọdún tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ kalẹ̀ tí wọ́n ń ṣe tó sì ti bẹ̀rẹ̀
pẹ̀lú ọ̀sẹ̀ kan ètò ọlọ́sẹ̀ kan ni wọ́n fẹ́ fi ètò ọ̀hún ṣe gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n fi léde wípé àwọn yóò ṣe ètò lóríṣiríṣi débi wípé àwọn tó ti ṣe gómìnà rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ó gba oríṣiríṣi àmì ẹ̀yẹ ètò àti ayẹyẹ ìṣísọ lójú 50 ọdún tí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló gbéra sọ nínú gbọ̀ngàn ńlá kan ní ìlú Ìbàdàn tí wọ́n pe orúkọ gbẹ̀gàn ọ̀hún ní International Conference Center tó wà ní fásitì ìlú Ìbàdàn tẹ́ ẹ bá gbàgbé wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 3 oṣù kejì ọdún 1976 èyí tí wọ́n sì fi ìlú Ìbàdàn ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbàtí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéjáde àti àlàkalẹ̀ ètò oríṣiríṣi àwọn ètò ni wọ́n ti peyamọ́ rẹ̀ tí wọ́n ṣe níbi ètò náà. Ètò ọ̀hún ló kó oríṣiríṣi àwọn olórí ẹlẹ́sìn àwọn orí adé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn aláṣẹ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kó wọn sínú o ṣùgbọ́n Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Aláàfin títí ìlú Ọ̀yọ́ ni wọn ò yọjú síbi ètò náà. Àwọn oníwèé ìròyìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye tí wọ́n sì ń wò wípé kí ló ṣẹlẹ̀ ni wọ́n bá mú ẹ̀rọ gàásẹ́mi létí wọn láti pe àwọn agbẹnusọ fún orí adé méjèèjì yìí ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn oníwèé ìròyìn láti bá àwọn agbẹnusọ wọn sọ̀rọ̀ wọn ò rí wọn bá sọ̀rọ̀ títí tí wọ́n fi ń kó ìròyìn yìí jọ. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí Wike ti sọ wípé àsọyípọ̀ tó lọ́rìn làwa wà fún o àwa ò sí fún ìbanilórúkọ jẹ́. Mínísítà fún olúìlú lẹwa Àbújá ìyẹn Nyesom Wike ló mà ti fi ọ̀rọ̀ kan léde wípé ìṣèjọba òun ló ṣí sílẹ̀ gbàgàdà fún àsọyípọ̀ lórí ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́. Mínísítà náà nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá ti ṣe olú ìlú orílẹ̀-èdè wa níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ wípé yàtọ̀ sí ẹjọ́ eléyìí tí ilé ẹjọ́ dá lórí àwọn òṣìṣẹ́ láti padà sí ẹnu iṣẹ́ o, Wike ní ìṣèjọba òun ló jẹ́ wípé ó ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọ̀hún gan láti padà láti yanjú àwọn aáwọ̀ kó tẹ̀ tó di wípé ilé ẹjọ́ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ wípé kán padà sí ẹnu iṣẹ́ o. Wike ló wá sọ̀rọ̀ ó ní mo wà ńlẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ wá kojú mi kẹ́ bá mi sọ èyí ìyówó ọ̀rọ̀ tí ẹ bá fẹ́ sọ o. Ó ní ẹ yé máa tẹnubọra yín lẹ́nu ẹ wò ó ilẹ̀kùn mi ló ṣí sílẹ̀ gbayawu yìí ẹ wá sọ̀rọ̀ eléyìí tó bá wà lẹ́mìí yín tó ń kọ yín lómi inú ẹ wá sọ o kẹsì wá sọ. Wọ́n ní nígbà tí ẹjọ́ ọ̀hún bẹ̀rẹ̀ Wike ó ní àwọn ọmọ àpògbìrì lọ sílé ẹjọ́ ó ní agbàgbọ́ wípé ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ ó lè yanjú ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ṣùgbọ́n gbà àwọn olóṣèlú ti gbà á lọ́wọ́ yín ẹ ní option ojú kẹ gbalé ẹjọ́ lọ gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó ní ẹ wò ó gẹ́gẹ́ bí mínísítà ó ní ọ̀rọ̀ tí ilé ẹjọ́ mà ti sọ yìí tẹ́ ti gbé lọ ilé ẹjọ́ yìí èmi tí wọ́n ń sọ fún yín pé bẹ́ẹ̀ bá lọ́rọ̀ tí ẹ fẹ́ bá mi sọ àní ẹ wá ẹ yé máa fẹnubọra yín lẹ́nu ẹ yé máa sọ̀rọ̀ ẹ yé máa sọ oríṣiríṣi nípa wa ẹ wá o ẹ wá bá wa ṣàsọyépọ̀ ọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ lónítùbínùbí kí gbogbo ẹ̀ kó sì lè rí bó ṣe yẹ kó rí. Mínísítà fún olúìlú lẹwa Àbújá ló ti ń bá àwọn òṣìṣẹ́ léyìí tí ó gùn lé ìyanṣẹ́lódì ó ń bá wọn sọ̀rọ̀ ó ní ẹ má kùn sínú ẹ yé dún sínú ẹ dún síta àní ẹ wá o ẹ wá sọ àsọyípọ̀ mo wà fún ọ̀rọ̀ àsọyípọ̀ tó lọ́rìn bẹ́ẹ̀ sì ni o mi ò sí fún àwọn àǹtẹnubọlẹ̀ àbá àborúkọ ẹni jẹ́ lẹ́yìn ẹni. Mínísítà fún olúìlú lẹwa Àbújá Nyesom Wike ló sọ̀rọ̀ wọn lédè ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ sí tẹlọmù kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Across Nigeria News ló gbé ìròyìn yìí jáde o. Onílùwà titun aláìlúwà ọba Ashiru Ọlálérè ó ti yin gómìnà Ṣèyí Mákindé láwo ṣebí tí àwo bá kì fúnni á kì fúnni padà ni. Onílùwà titun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìdí rẹ̀ kalẹ̀ lórí àpèrè àwọn baba ńlá baba rẹ̀ aláìlúwà ọba Ashiru Oyèbísí Ọlálérè ló ti gbé òṣù bàràbàǹdẹ̀ fún gómìnà Ṣèyí Mákindé àti àwọn aláṣẹ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi igbákejì gómìnà amòfin Báyọ̀ Lawan àti àwọn ọmọ ìgbìmọ̀ tó fi mọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn orí adé àti gbogbo àwọn ìrìnlẹ̀kẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ńdò tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ ọba Ọlálérè ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè
àti wípé ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ ọba dániwáyé. Tí ẹ bá gbàgbé, ìyànsípò kábíyèsí tuntun yìí ni ó wà lórí ìwé kan tí wọ́n ti buwọ́lù láti ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 gẹ́gẹ́ bí ìwé ìròyìn Across Nigeria News gẹ́gẹ́ bí ó ṣe gbé jáde, tí gbígbé ọ̀pá àṣẹ fúnni àti ìwé láti jẹ́ kábíyèsí ní ìlú ìṣẹ̀ǹbáyé yìí ó sì wáyé ní ọjọ́bọ̀ ọjọ́ 22 oṣù kínní ọdún 2026. Nínú ọ̀rọ̀ kábíyèsí ṣàlàyé wípé òòṣà òkè ọba dániwáyé òun nìkan ní fi ọba jẹ lórí àpèrè, kì í ṣe pé agbára àwọn tàbí agbára ẹnìkan, bí kì í bá ṣe Elédùmarè òun ló fi ìdí àwọn kalẹ̀ lórí àpèrè náà. Kò ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí ó wáá fi ọ̀rọ̀ ìdánilójú léde fún gbogbo àwọn ọmọ ìlú ìṣẹ̀ǹbáyé náà wípé ní àsìkò tàwọn yìí eku yóò máa ké bí eku, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò máa fọhùn bí ọmọ ènìyàn. Ìlọsíwájú tó lọ́ọ̀rìn yóò sì bá ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún. Kábíyèsí ó tún ké sí gbogbo àwọn ọmọ ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún, ìyẹn ìlú Ìlúà, wípé káwọn wà ní ìfọwọ́sowọ́papọ̀, torí pé ìfọwọ́sowọ́papọ̀ òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ àti òpómúléró fún ìlọsíwájú tí ohun gbogbo yóò fi sun ìlú náà bọ̀. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Across Nigeria News bó sì kọ ìròyìn náà jáde, ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà, níbi tí ìpínlẹ̀ Kwara tí wọ́n ti ṣe àkọsílẹ̀ orúkọ tuntun àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó tó 277,000 members níye. Gómìnà Abdulrahman Abdulrasaq níbi tí ó ti ń gbé ìwé fún ẹni tí í ṣe igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC ní North Central Zone Alhaji Mazu Bawa nílùú Ìlọrin. Wọ́n ní nígbà tó ń ṣe àyẹ̀wò bí àwọn èèyàn ṣe ń fi orúkọ sílẹ̀, wọ́n ní nígbà tí wọ́n ṣe àyẹ̀wò orúkọ eléyìí tí àwọn èèyàn ti fi sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara, àpapọ̀ orúkọ wọn ló jẹ́ 277,000 àwọn ọmọ ẹgbẹ́ tuntun eléyìí tí wọ́n ti forúkọ sílẹ̀ níbi e-registration eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí. Gómìnà Abdulrahman Abdulrasaq ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń tẹ́wọ́ gba igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ ọ̀hún ti North Central Zone Alhaji Mazu Bawa ti eléyìí tí ó wá sí ìlú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara. Wọ́n ní níbi tó ti wá ṣe àbẹ̀wò sí ìforúkọsílẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́, gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó fi léde ní ọjọ́bọ̀ láti ọwọ́ akọ̀wé sí gómìnà Rafiu Àjàkáyé, ni ó sọ wípé ìpínlẹ̀ Kwara báyìí ni ó jẹ́ ìlú eléyìí tí ó ń darí ní abẹ́ North Central Zone níbi àwọn ìforúkọsílẹ̀ gbogbo eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí. Abdulrasaq ló ṣàpèjúwe bí àwọn ènìyàn ṣe túyáyá, ó nìyẹn ń ṣàpẹẹrẹ wípé ọkàn wọn balẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC òun ló máa ń darí. Wọ́n ní ìṣèjọba rẹ̀ ó ṣe dáadáa ní agbọn ti ìjọba àpapọ̀ àti agbọn ti ìpínlẹ̀, tí wọ́n sì sọ wípé ìṣèjọba Ààrẹ Tinubu wọ́n ní ó má kà màmá pẹ̀lú bí àwọn èèyàn ṣe fi orúkọ sílẹ̀. Àwọn tó tó 277,000 peoples ni wọ́n ní wọ́n fi orúkọ sílẹ̀ o, tí ó sì sọ wípé wò ó nísinmi o, kò sí àyè fún ìsinmi báyìí, á tẹ̀wájú láti máa kó àwọn ènìyàn wá sínú ẹgbẹ́ òṣèlú APC ní o. Gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún bó ṣe sọ, gómìnà náà ló wá gbóríyìn fún Tinubu fún iṣẹ́ ribiribi eléyìí tó ń ṣe lágbọn ètò ọrọ̀ ajé. Ó ní eléyìí gan ti mú okun bá orílẹ̀-èdè Nàìjíríà, ó ní láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó fẹsẹ̀ múlẹ̀. Gómìnà náà ló wá gbóríyìn fún ẹni tí àwọn aládarí tí ó ń darí ní òkè. Ó ní ẹ wò ó, ẹgbẹ́ òṣèlú APC, ó ní ẹgbẹ́ òṣèlú yìí wọ́n sì fẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ wípé okun wọn máa pọ̀ sí ni o. Ìpínlẹ̀ Kwara ló ti jẹ́ wípé àwọn tó ń forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n tó 277,000 peoples ní ìpínlẹ̀ Kwara. Èyí fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọmùkẹ ṣẹ̀rí níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch lèmi náà ti rí ìròyìn yìí, jẹ́ kí n mú wa ní belenja o. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti dídìn dú ìyà jẹ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ wípé wọ́n ń lo ojú òpó ayélujára lọ́nà tí kò tọ́ àti ìlànà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń tọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ohùn léde wípé àwọn ti fi páńpẹ́ ọba mọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń lo orí ayélujára.
púpọ̀ nínú wọn yìí ni wọ́n tàpá sí òfin àti ìlànà tó jẹ́ wípé wọ́n ń lò gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde. Wọ́n jábọ̀ wípé ẹnìkan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́wàá yìí ni wọ́n lé kúrò lẹ́nu iṣẹ́, bẹ́ẹ̀ ni wọ́n dá àwọn míì padà sẹ́yìn láti ibi ipò tó ti dìmú tẹ́lẹ̀, wọ́n dá padà sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n sọ wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n dídùn dùyàjẹ yìí òun ni ó bọ́ sí ojú òpó ayélujára TikTok tó sì wọṣọ ọlọ́pàá tó fi ń ṣe oríṣiríṣi fídíò tó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbé òfin jáde wípé wọn ò gbọ́dọ̀ ṣánṣẹ́ irú ẹ̀ ṣòro ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tí wọ́n sì fi páńpẹ́ ọba mú wọn. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Ní báyìí ẹ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti bá wa pẹ̀kẹ́lu ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí a kà tá a ti mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lu. Hello, ẹ kú ojúmọ́ o. Abẹ́rẹ́kẹ́rẹ́ àǹdí ìṣòro olúwa ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ àǹdí bàbá olóyìnbó. Látàgbé àwọn èèyàn ọ̀dà fún yín ní kò sí lùgbà o. Àṣẹ Ìdùmarè. Ibi tọlọ́ra ó tó gẹ́ bí Nàìjíríà àti bí àwọn ìjọba ti sọ fún ọ́ kàǹsù ẹ̀. Kejì 50 years sí ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn sójà dálẹ̀. Àwọn ẹnimẹ́kun àwọn ọ̀gá wa méjèèjì tí wọn ò sí ń bẹ̀ yẹn. Ọ̀yọ́ lọ̀yọ́ ń jẹ́ lónìí tá a wà ń bẹ̀ yín. Àti ìdìbò divide ẹ̀ fún wa ó yẹ kí wọ́n wà ń bẹ̀. Mákindé mú kí o kò ní bàjẹ́ lórí rẹ̀ o. Ọjọ́ kan náà ni wọ́n dálẹ̀ àti Ògùn state pẹ̀lú Ọ̀yọ́ state tí wọ́n máa ń ṣe Ògùn state gbogbo àwọn ọlọ́ba ni wọ́n cooperate ńbẹ̀. Ọ̀yọ́ state Nàìjíríà ò ní bàjẹ́ o. Tinubu yóò dé láyọ̀ o kò ní ṣubú lọ́hùn o. Ó dàbọ̀ sà. Ẹ ṣé o. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ orúkọ yín o. Orúkọ mi ni ìyá mi láti ẹ yí rédíò yín yìí sílẹ̀ o. láti àríṣẹ̀. À ń gbọ́ yín. Ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń jà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kọ́dà pé wọ́n tún wá láàrin bí ẹ̀rẹ̀ wọ́n wá lálẹ́. Ẹ yí rédíò yín sílẹ̀ o. Tẹ́ ẹ bá ti fẹ́ pè wá tí àgbọ́yé àti àgbọ́wọ̀ tí ó fi wà ẹ máa bá wa yí rédíò yín sílẹ̀ dáadáa. Lójú òpó ayélujára Moyesh Ọláníkẹ́ wọn kí wa láàárọ̀ yìí, bẹ́ẹ̀ ni Ahmed Semiu Alani wọn ti kí wa, Alábẹ̀lẹ̀ Osuliat kò fowórọlá, Alábí Joseph wọn ní ẹ kú ojúmọ́, ẹ̀yin náà ẹ káàárọ̀ 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070477064. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ pé tó àárín owó Muftahu láti Sẹ́yìn. À ń gbọ́ yín sà. Iléeṣẹ́ yóò ní jóná lágbára Ọlọ́run. Àmín. Nípa ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ adéhùn náà lèmi náà fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ sọ. Ọjà bẹ́ẹ̀ kíjọba ó tètè ṣègbésẹ̀ lórí rẹ̀ nítorí kí ní yìí àwọn ọmọ kéékèèké àtọmọ tó mú àtọmọdé ò tó mú gbogbo wọn ni wọ́n mú. Yá bá sì ti ṣègbésẹ̀ lórí rẹ̀ tí wọ́n bá ti tá bẹ́ẹ̀ ni kí wọ́n tọ̀. Wọ́n má máa lọ gbowó ẹ̀yìn lọ́wọ́ àwọn títà. Ọlọ́run ní jẹ́lẹ́sẹ̀ yóò jóná o. Àmín o, ẹ ṣé o. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. Yusuf Fọlárànmíwá FJ Shuaib Adéwọlé Shehu White olórí Ọmọ́tẹ̀yìnṣọ́lá Túnjí Abelagbe Ismail Ayuba Akíntúndé Sulaiman Sunday Dayo ẹni afẹ́ Wàsíù Mary Afọlábí. Hello, ẹ káàárọ̀ o. Ibo ni bàjẹ́ o. Àmín o. Wọ́n lé ọmọ olówó àṣì láti àṣìkí lọ lóde o. Ẹ káàárọ̀ sà. A kí ààrẹ wa ọ̀rọ̀ ìrìn àjò wọn lílọ yìí tí wọ́n lè tó méjì wọn ti ṣe díẹ̀ débi pé wọ́n wá lọ sí orí ibi tí wọ́n lọ èsì tí wọ́n ṣubú lulẹ̀. Àwa ní ìjẹ̀mí wọn a sì ní di program tó pọ̀ tó ṣe fún wa torí náà kọ́ wọ́n máa láwọn àwọn tó wọ́n gbà sípò gbogbo tí wọ́n máa bá wọn lọ àwọn travel kọ̀ọ̀kan táwọn náà wọn máa sinmi díẹ̀ o nàìjíríà ò ní bàjẹ́ o. Wálé ọmọ olówó aṣí látàkì kí dọ̀ lókè. Ẹ ṣé o. 070477064. Mustapha Adéyẹmí Kabiru Mr Adékànbí Akọ́lé Wàsíù Azeez Salaudeen
ẹnjìníà Ramon Ìbídòkun Táíwò Ẹ̀yìndé Àìsáyà Bámidélé Àyíṣà Adédayọ̀ Ìṣọ̀lá. Ẹ káàárọ̀ o. Abrosid agenda láti àrúgbó àgbà ọlámísà lọ́gbẹ̀ẹ́ ṣáàkì. Yes sir, Mr. Abrosid. Àkúṣe akọ̀rọ̀ ọlọ́run nídàmàgbà ọlọ́run sí fẹ́ fàmọ́ níbàjẹ́ òsì níbàjẹ́ ń bẹ̀. Wájú wájú náà tábìtì máa rí. Lórí ọ̀rọ̀ ààrẹ wa ọlọ́run ní jẹ́ kí wọ́n ṣubú. Kò sẹ́ni tí ò lè sílẹ̀ tẹ̀. Ṣùgbọ́n pé bóyá wọ́n ṣubú síbi táwọn yẹn máa ń gbé káàkiri. Kí ló dé báyìí? Ìfẹ́ yìí ò tiẹ̀ wá sí rárá. Kí ní ìdùnnú wa tó bá ti láti pọ̀ bá ti àyà lọ níbẹ̀ kí wọ́n tiẹ̀ wá ṣubú? Táwọn fi wọ́n ṣe yẹn àbí kí la fẹ́ máa sọ lórí rẹ̀? Ẹ dákun torí Ọlọ́run gbẹ́ni tó bá fẹ́ dàgbà kọ́mọ́ gba àwọn pasàn lọ́wọ́ arúgbó ẹ dákun torí Ọlọ́run gbogbo aná ẹ̀dẹ̀ ń fẹ́ dáadáa fún ara wa gbogbo àwọn tó bá máa ń hùwà báyìí tàbí ọ̀rọ̀ tí ò jọra àwọn tí wọ́n máa gbé káàkiri lábẹ́rẹ̀ Ọlọ́run tá a bá sáré àgbàrá sí ọlá àlùkìyà mọ́ tó lọ́rọ̀ ọ̀rọ̀ bàbá Sunday Ìgbòho tó àti àwọn ìjọba àwọn lọ́balọ́ba lórí àwọn ìgbìyànjú tí wọ́n gbà lórí ẹni yìí á rí pé lẹ́nu ìgbà tí wọ́n gbọ́ pé wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà lásán àwọn tó ń dà wá láàmú á rí pé bẹ́ẹ̀rù ti dé bá kálukú wọn kálukú ti mọ wá bí wọ́n ti padà sí ọ̀dọ̀ wọn lọ́wọ́ gbogbo ọ̀nà tó fi jẹ́ pé kò ní sí nǹkan mọ́ nípa pé bóyá wọ́n tẹ̀ mọ́ wa wọn káàkiri òun ni kíjọba bá gbé nígbésẹ̀ o Ọlọ́run ràn wá lọ́wọ́ akérèké ètò sàmà Ọlọ́run tẹ̀síwájú tí a ní dààmú. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bomila díẹ̀ ní kékeré gbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí tó máa wọlé tó bá wọlé tán bí tó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ramadan Kareem. Alhamdulillah. Ya ayyuhallazina amanu kutiba alaykum siyam kama kutiba lallazina min qablikum la'allakum tattaqun. Èyí ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ SHIP 89.1 FM. Kẹ́ńtì gbogbo wa kú àmójúbà oṣù ìkẹ́, oṣù ìgẹ̀, oṣù yúẹ̀sẹ̀. Ọba nínú àwọn oṣù káàbọ̀ máa wọlẹ̀. Oríṣiríṣi ètò láti ṣe àlàkalẹ̀ rẹ̀ ní iléeṣẹ́ SHIP 89.1 FM. Bíi ìrun pípé, ẹ kú iṣẹ́ olóore, ẹ kú iṣẹ́ ládá, ẹ kú òǹgbẹ, ẹ dìde ẹ músàárì jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú oṣù Ramadan yìí láti lè wá ojú Ọlọ́run ọba Allah. Ẹ náwó kékeré kẹgbà ládá ńlá lọ́dọ̀ Ọlọ́run ọba ṣẹ̀dá ayé. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 07047700063. Ramadan Kareem. Allahu akbar. ẹ bá ń kalẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí tó máa wọlé tó bá wọlé tán bí tó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ ramọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara títa ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 090-27-24-91-06-83-70. tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090-27-24-91-06-83-82-23-70.
tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ́ ni kò béèrè fún rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló. ẹ kú àlejò iléeṣẹ́ Ralac Ventures ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀. Iléeṣẹ́ alálùbáríkà tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wo bọ̀ nínú ká lo egbòogi ìbílẹ̀ fún ìgbáyégbádùn ọmọnìyàn. Iléeṣẹ́ Ralac Ventures ní fi egbòogi ìbílẹ̀ dá àìsàn lẹ́kun àwówó. Ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀ kùdìẹ̀kudiẹ̀ wo ni ẹ̀ ń ṣàkíyèsí nínú àgọ́ ara yín tí kò jẹ́ kí àlàáfíà ara yín kó dúró déédéé. Ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní iléeṣẹ́ Ralac Ventures pẹ̀lú máṣíìnì òyìnbó tó ń na gbogbo kàṣín ara. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi ìbílẹ̀ ní iléeṣẹ́ Ralac Ventures gbé jáde. Oríṣiríṣi iṣẹ́ ni sweet bitter ń ṣe àti get up sweet bitters. Nǹkan tá a bá lò pẹ̀lú rẹ̀ ni yóò sọ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara wa. Tilẹ̀kùn lẹ́yìn náà ò gbẹ́yìn tó jẹ́ ọ̀pá ìtìlẹ̀ fún gbogbo àwọn ọlọ́mọkùnrin tí wọ́n fẹ́ jẹ́wọ́ ọkùnrin mẹ́ta lọ́dọ̀ olólùfẹ́ wọn nínú ilé. Odidi ọjọ́ 6 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi máa dá àwọn ènìyàn lóhùn ní ìlú Ìjẹ̀ó bẹ̀rẹ̀ láti January 25 títí yóò fi di January 30. Oṣù kínní town hall ìlú Ìjẹ̀ó ni àwọn ènìyàn ni wọ́n ti máa ṣe alábàápàdé iléeṣẹ́ Ralac Ventures. Ẹ máa lọ mú nọ́mbà lọ́dọ̀ Bọ́sẹ̀ ọmọ bàbá Bọ́sẹ̀ fún gbogbo ẹ̀yin ènìyàn wa tí ọ̀nà yín jìn. Ẹ ló sórí nọ́mbà yìí 09027249106. Ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. Ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn wa lẹ́ẹ̀kan sí à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí. Iléeṣẹ́ Ralac Ventures àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí. Ọ̀sẹ̀ ìlera ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ìjẹ̀ó fún gbogbo àwọn ènìyàn wa lágbègbè náà wípé kí wọ́n wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n gbé ká wọn mọ́lé ní ìlú Ìjẹ̀ó àti gbogbo agbègbè tó yí ìlú Ìjẹ̀ó ká. Láṣẹ Ìdùmarè àlàáfíà ara yín àlàáfíà ara wa kò ní di fíafíà ṣùgbọ́n ìgbésẹ̀ tó yẹ láti gbé la gbọ́dọ̀ mọ̀ wípé ó ṣe kókó. Ká máa ṣàmì nìkan kò ran ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ká sì ṣe nǹkan tó tó àti èyí tó yẹ. Iléeṣẹ́ Ralac Ventures wọn ò darapọ̀ mọ́ wa láti ìlú Ìjẹ̀ó láti tún sọ púpọ̀ lọ́rọ̀ lórí nǹkan tó ń jáde nílé iṣẹ́ wọn àti nǹkan titun tí wọ́n tún fẹ́ jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ ní ìlú Ìjẹ̀ó àti agbègbè rẹ̀. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n gbé ọ̀kan ọ̀jọ̀kan egbòogi ìbílẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni wọ́n ní máṣíìnì ìgbàlódé tó jẹ́ wípé ó ń na kàṣín apá àti ti ẹsẹ̀ àti oríṣiríṣi nǹkan ní iléeṣẹ́ Ralac Ventures gbé jáde. Alhaji Àbọ̀lọ́rẹ́ wọn ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, atọ́kùn ẹ̀rọ káàárọ̀. Ẹ káàárọ̀ sá o. Àkú iṣẹ́ àná. Ọlọ́run ọgbọ̀n ní ìjẹ́kúrẹ́ wọn. Àmì àṣẹ o. A kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ ayẹ kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ sí pẹ̀fẹ̀m látòrí dọ́kọ̀ wa tó fi iléeṣẹ́ rédíò kalẹ̀ sí ìlú òkè ògùn lápapọ̀. Alhaji ojú òpó òun ojú òpó òun ọ̀já gere. Alhaji ojú òpó òun ọ̀já gere ojú òpó òun kò já gere. Ẹ lè tún àyè míì yẹ̀wò ṣe ti gbọ́. Ẹ kú àlejò iléeṣẹ́ Ralac Ventures ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀. Iléeṣẹ́ alálùbáríkà tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wo bọ̀ nínú ká lo egbòogi ìbílẹ̀ fún ìgbáyégbádùn ọmọnìyàn. Iléeṣẹ́ Ralac Ventures ní fi egbòogi ìbílẹ̀ dá àìsàn lẹ́kun àwówó. Ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìdíòmẹ̀sọ̀ àti gbogbo agbègbè rẹ̀ kùdìẹ̀kudiẹ̀ wo ni ẹ̀ ń ṣàkíyèsí nínú àgọ́ ara yín tí kò jẹ́ kí àlàáfíà ara yín kó dúró déédéé. Ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní iléeṣẹ́ Ralac Ventures pẹ̀lú máṣíìnì òyìnbó tó ń na gbogbo kàṣín ara. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi ìbílẹ̀ ní iléeṣẹ́ Ralac Ventures gbé jáde. Oríṣiríṣi iṣẹ́ ni sweet bitter ń ṣe àti get up sweet bitters. Nǹkan tá a bá lò pẹ̀lú rẹ̀ ni yóò sọ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara wa. Tilẹ̀kùn lẹ́yìn náà ò gbẹ́yìn tó jẹ́ ọ̀pá ìtìlẹ̀ fún gbogbo àwọn ọlọ́mọkùnrin tí wọ́n fẹ́ jẹ́wọ́ ọkùnrin mẹ́ta lọ́dọ̀ olólùfẹ́ wọn nínú ilé. Odidi ọjọ́ 6 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi máa dá àwọn ènìyàn lóhùn ní ìlú Ìjẹ̀ó bẹ̀rẹ̀ láti January 25 títí yóò fi di January 30. Oṣù kínní town hall
hall ìlú ìjìó ni àwọn ènìyàn ni wọ́n ti máa ṣe alábàápàdé iléeṣẹ́ Ralac Ventures. ẹ máa lọ mú nọ́mbà lọ́dọ̀ Bọ́sẹ̀ ọmọ bàbá Bọ́sẹ̀ fún gbogbo ẹ̀yin ènìyàn wa tí ọ̀nà yín jìn. ẹ ló sórí nọ́mbà yìí 09027249106. ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. bẹ́ẹ̀ ni ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. Alhaji Abolore, àsìkò ti tó padà báyìí láti darapọ̀ mọ́ wa lórí ètò fún títí àárọ̀ yìí láti sọ nǹkan tó ń jáde àti bó ṣe ń lọ ní iléeṣẹ́ yín. ẹ̀lú ẹ káàárọ̀ Alhaji, ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ atọ́kùn akúṣẹ́ àná. àdúpẹ́. Ọlọ́run ò ní fi àárẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa o. àmín o. orúkọ mi ni Alhaji Abolore tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac. tólú iléeṣẹ́ á wà nílùú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀. bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkèwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. bákan náà ẹ̀ka iléeṣẹ́ á wà nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi church Akékaka. bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsàn àtàrùn kò máa ní fi ṣe wá, kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá. àmín. a máa dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa nílùú Ìjìó àti agbègbè rẹ̀. gbogbo àwọn tí ó wá láti èní ní ọjọ́ 4 tí a ti dé, Ọlọ́run tó fún wa ní àṣeyọrí àná ìjẹta àná tó kó fún wa ní àṣeyọrí tèmi náà ṣe. àmín o. a tún fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin èèyàn wa pátá, yálà ẹ̀yin tẹ́ lárúgbó ńlé, yálà ẹ̀yin tẹ́yin náà rí kíníkẹ́ nínú ìpèníjà nínú àgọ́ ara yín. tẹ́ mọ̀ pé ohun tẹ́ ń wá lọ sí Sókótó lọ́rùn wá ṣe nírọ̀rùn fún yìí. tí èèyàn bá máa wábi tẹ́ ẹ wà, ẹ mọ iye owó ọkọ̀ tá a máa ná fódìdí ẹnìkan. àwa ní kó lè jẹ́ rọrùn, kó jẹ́ pé kí gba èèyàn kó lè jẹ àlùbáríkà gbogbo ohun tá a fi gbé wá náà nìyẹn. so èyí ṣe pé ohun tẹ́ fẹ́ fún wa ló jẹ́ bàbàrà sí wa, bí èyí ṣe pé gbádùn àwọn èèyàn. nígbà tá a lọ sí Wérélé, àwọn èèyàn pè gbogbo àwọn tó jẹ́ àlùbáríkà rẹ̀ wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìyẹn gangan làwa fẹ́ jù. ohun tẹ́ fẹ́ fún wa kọ́ ló jẹ́ kókó. fún ìdí èyí a rọ gbogbo ẹ̀yin ìyẹn wa, kì í ṣe pé tá a máa kúrò lọ́jọ́ jìmáàtì tán tá a máa kúrò tẹ́tí máa pẹ́ níbo lẹ́wà àṣẹ ìwà ń bẹ̀ ni. ẹ dìde ẹ jẹ àǹfààní èyíkéyìí tẹ́yin lè rí nínú alamí nínú àgọ́ ara yín, yálà oríkèéríkèé ara tó ń roni ni, ọwọ́ tó ń kú ni, ẹsẹ̀ tó ń kú ni, ọmọ níka tí ń ṣe ní bíi pajápajá ni, àbíkùn ni, àbí bàràdì, àbá ilé ìṣègbọ̀nsẹ̀ déédéé, àbí kéèyàn tiẹ̀ máa rìn lọ́ngbà míì kí bàtà yọbọ́. tí èèyàn ò ní mọ̀, iṣẹ́ ni wáyà ara, iṣẹ́ ló gbára dúró. tí iṣẹ́ bá ti láàyè tàbí nípèníjà kan ní gbogbo àpẹẹrẹ irú eléyìí tí èèyàn máa ń rí. fún bí èyí kì í wá ṣàgbàlagbà nìkan ní í ṣe o, ó ń ṣàgbàlagbà, ó ń sọ̀dọ̀. kọ́lọ́run ọba kó là wá, kó lẹ́ni wa, kó là wá, kó lẹ́ni tí ó kàn táburú kan tí ó fi kàn wá ni. àbí wọ́n ti wá rí àpẹẹrẹ pé tiẹ̀ etí wa ń hóye àìróorun sùn, àbí kéèyàn tiẹ̀ máa rìn lọ pé ó máa tìyàn gẹ́gẹ́gẹ́dẹ́ tíyẹn tíyẹn lẹ́yìn, àbí kéèyàn tiẹ̀ wáyé kí ń bi gbáyà yẹn nìyẹn wá rí pìpìpìpì. èyíkéyìí tẹ́yìn lè máa rí bẹ́ẹ̀ nínú gbogbo alamí ohun tá a sọ yẹn. ẹ jẹ́ àdìde wúyà, ẹ jẹ́ àlọ́ àlùbáríkà àǹfààní pé ọ̀sẹ̀ ìlera tá a wá gbé báyìí nílùú Ìjìó àti agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ pé ẹ̀ ń bọ̀, àbẹ́yìn tẹ́ ẹ ti sanwó díẹ̀ tẹ́lẹ̀ fẹ́ agbógun yín. ọjọ́ 3 ló kù, lẹ́yìn ọjọ́ tèmi ọjọ́ 2 péré ló kù tó ń tẹ́ lọ. ẹja jẹ àǹfààní yìí. gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣe alágbàtà wa iná láti ní káyẹ̀yìn mẹ́rin gbogbo ohun tó ń jáde láti iléeṣẹ́ wa, yálà gẹ́tọ̀ gbámúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn, inú tó ń kọni, inú tó ń rin ní nǹkan oṣù obìnrin tí ò wá àbójú àbójúdú, àbí gẹ́tọ̀ sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni. ọ̀tọ̀ ni rheumatism, ọ̀tọ̀ ni arthritis. rheumatism ni ó máa ròyìn wọnú egun, ẹ̀sà ẹ̀yìn ni. arthritis yìí àtẹ̀ntì ò ní rheumatism tẹ́lẹ̀, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń complain lórí ara ríro ni, àròwọnú egun, àròwọnú iṣan. kò dẹ̀ sí nǹkan kan tí ń dá wàhálà lẹ̀ látara ohun tá à ń jẹ ní gbogbo ìgbà. mo máa ń sọ ọ́nà àti ń bẹ láyé náà tójọ́ mẹ́ta, gbogbo orú tí ò sí ń jẹta, tí ò sí ń jẹni, tí ò sí lánàá tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ látara ohun tá à ń mu tá à ń jẹni. so fún di èyíkéyìí tẹ́yìn lè rí bẹ́ẹ̀ ẹ yọjú sí wa, àbẹ́ fẹ́ ṣe alágbàtà wa. bákan náà láwa ní kó mọ́lẹ̀ sweet flosser, àìlè ṣègbọ̀nsẹ̀ déédéé èyí ṣe ohun tó dáa. kẹ́dà má rí gbọ̀nsẹ̀ ṣe dáadáa bàbá wàhálà ni, nítorí gbogbo ara ò rí gbọ̀ngbọ̀n ni.
ẹlòmíín lè wà nílé ìgbọ̀nsẹ̀ láàrin 40 ìṣẹ́jú tí gbọ̀nsẹ̀ ò ní wá, tí gbogbo ẹnu ilé ìgbọ̀nsẹ̀ á máa jẹ́ títa, tí gbogbo ẹnu ilé ìgbọ̀nsẹ̀ á máa jẹ́ ríro, tí gbogbo ẹnu ilé ìgbọ̀nsẹ̀ lè máa wá bí nǹkan pupapupa. Èyíkéyìí tí ẹ̀yin bá rí ń bẹ́ àbẹ́fẹ́ ṣalágbàtà wa, kò mọ́lẹ̀ sí flọ́sà ti wà. Bákan náà la wá ní nígbà míì máa ń ṣeé ṣe kí gbọ̀nsẹ̀ máa wá láwọ̀jù, téèyàn máa rò pé jẹ̀díjẹ̀dí ni, àbí kó má wà, àbí kéèyàn ṣègbọ̀nsẹ̀ kí nǹkan pupa jáde. Ní máa ń ṣeé ṣe ńgbà míì kó jẹ́ pé a lè máa fojú wò pé jẹ̀díjẹ̀dí ni. Ọgbẹ́ ẹnu máa ń ṣe bẹ́ẹ̀. Ọgbẹ́ ẹnu tó bá wọra ó máa ń rùn yẹn nú. Ọgbẹ́ ẹnu tó bá wọra ó máa ń kàn yẹn nú. Ọgbẹ́ ẹnu tó bá wọra ó lè jẹ́ kí inú máa gbóná. Ọgbẹ́ ẹnu tó bá wọra téèyàn bá jẹun ó ṣeé ṣe kó wá lè bì, àbí kéèyàn ṣègbọ̀nsẹ̀ kó wá ní nǹkan pupa téèyàn máa rò pé jẹ̀díjẹ̀dí, nítorí egbò ti wà nínú ló ń ṣokùnfà pé nǹkan pupa nínú ìgbọ̀nsẹ̀ yẹn. Bákan náà la wá ní wóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ká má ro oorun sùn, kọjá ike gbogbo ìgbà kí gbogbo gbáyà máa ṣe pípípí kó máa rẹ̀ yẹn gbogbo ìgbà. Ẹ dákun ọlọ́run ò ní já rógun sóò, gbogbo ẹni ó wà nípe níjà bẹ́ẹ̀. Ọlọ́run ọbọ ọlọ́jẹ̀ ni òun lọ́ba tó yẹ kéèyàn máa pè lórí gbogbo ìpèníjà, kó dákun kó bá fún wọn lálàáfíà. Àwa tí ò tí ì ṣe ọ̀nà má jẹ́ ó ṣe wá láéláé. Gbogbo ẹni tí wá ti ń rán lámì rẹ̀ ẹja dìde wúyà, ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tá à ń ṣe nínú táwọn ìlú ìjọ àbí gbogbo àwọn ọ́fíìsì wa tó wà káàkiri àbọ̀dọ̀ àwọn alágbàtà wa. Bákan náà la lóní wóró tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe. Ẹ̀yọ́ gbogbo ìgbà kìí ṣe ohun tó dáa. Ẹ̀yọ́ bá pọ̀ jù ń kó bójú, tẹ́yọ̀ bá pọ̀ jù ń pa nǹkan ọmọkùnrin, tẹ́yọ̀ bá pọ̀ jù kìí jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara. Èèyàn á máa rò, èèyàn á máa gbẹ, èèyàn á máa làágùn. Bákan náà la wá ní Ghetto West Sweet Bitter. Òun la fi egbòogi 22 ṣe. Gbogbo iṣẹ́ tó ń ṣe ń bẹnu ẹ̀, ń ṣiṣẹ́ partial stroke. Bákan náà ń ṣiṣẹ́ oríkèéríkèé ara tó ń roni, àbí pèníjà yòówù tí wọ́n bá ní ó ti wà ń bẹ̀. Bákan náà la wá ní tilẹ̀kùn lẹ́yìn sọlé dayọ̀. Gbogbo òwò ẹlẹ́gbẹ́ mi tó jẹ́ pé òun kọ́lẹ̀, òun gbàjẹkújẹjẹ, òun mùmùkùmù àìlè ṣẹ̀tọ́, èyí tó yẹ kó ṣe ò ṣe. Ọ̀nà ẹni tó gbélú rẹ̀ kọ́pá, àwọn èèyàn ń bá jìlù lẹ́yìn o, ambos lọ́sẹ̀ ẹni wá gbélú rẹ̀ kalẹ̀. So fún di èyíkéyìí tẹ́yìn lè ní tẹ́fẹ́ ṣalágbàtà wa, ẹ pè nọ́mbà wa. Àbí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí ọ̀dọ̀ yín, ẹ̀yin tẹ́ wà ní ìdíkólé, ìdíkú àgọ́, ìwérelé, sáàmù, gbogbo ibi tó yí ká káàkiri gbogbo ìlú wa nílùú Ìjòyè. Ẹ já lo wọn ọgbọ ọjọ́ mẹ́ta tó kù ìkẹ́ yọjú sí wa, ẹ jẹ àlùbáríkà wa. Ọlọ́run ọba kó bá fi àlùbáríkà sí ohun tá a bá fún yín. Àmín. Ọlọ́run ọba lọ́bọ ológun gbogbo ìgbà ní máa ń wí. Èmi ò lágbára kan yìí ní kíní kan tí ń sá, Ọlọ́run lèmi máa ń pè. Gbogbo ẹni ó bá wádọ̀ mi tí ń bá fún ológun tó máa tún ké pe Ọlọ́run. Ọlọ́run ò, ìwọ ló mọ bó ṣe débẹ̀, ìwọ lọ bá wájú, ìwọ lọ bẹ̀ ẹ̀yìn. Kíní tó ṣẹ̀yìn ìwọ Ọlọ́run ọba, dákun bá wa dá ọ lé wọn. Ìwọ lọba tó lè wò wọ́n sẹ̀, èyí tó wọ́n gbà lẹ̀, nítorí ohun tí ń ṣe àwọn yìí náà, èmi náà ò lè pé kò lè ṣe mí. Ọlọ́run ọba kó má fi àárẹ̀ ṣe wá, kó má fi ṣẹni tí ó kàn tí ó fi kàn wá. Àmín o. Ẹ ṣe atọ́kùn. tó ẹ kú òun láti àárọ̀ aláàjì. Bó ṣe jẹ́ náà lẹ́gbọ̀n ẹ̀yin ènìyàn wa, ọ̀sẹ̀ ìlera ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìjó. Ohun aláàjì àbọ̀lọ́rẹ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures, ohun wọn náà ni ẹ ti gbọ́ yìí. Ká sí ojú òpó kalẹ̀ bóyá àwọn ènìyàn ní ìbéèrè kan tàbí èkejì tí wọ́n fẹ́ bi yín, torí wípé ó ti tó ọjọ́ mélòó kan tí a ti ń fọn rere, tí a ti ń jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé ọ̀sẹ̀ ìlera yóò bẹ̀rẹ̀ láti ìlú Ìwérelé, tìlú Ìwérelé ọjọ́ 4. Ìlú Ìjó ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n wà báyìí. Ìbéèrè wo ló ń ja ọjà ṣẹ̀ níkùn yín tẹ́ fẹ́ béèrè nípa iléeṣẹ́ yìí, ẹ béèrè. Egbòogi ìbílẹ̀ ni wọ́n fi ọgbọ́n ìgbàlódé ni wọ́n fi ń gbé jáde. Àwa náà lè béèrè lọ́wọ́ iléeṣẹ́ Ralac Ventures, wọ́n ó dá wa lóhùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. 070 47 7064 ní ojú òpó tẹ́ fi béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ wọn. 070 47 7064 070 47 7064 lójú òpó. Hello ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀, à ń gbọ́ yín o. Ìbáraẹni jẹ́ kó ló sọ ara tuntun. Láti ìlú wo? Láti òkè o. À ń gbọ́ yín, ìbéèrè yín fún aláàjì. Aláàjì wọ́n bẹ̀rẹ̀ nípa àtìlẹ́kùn ẹ̀ tí kò lè rí fakọ́jọ́ ẹ̀fẹ̀. Aláàjì ṣe ń gbọ́.
ìgbọ́n tó wí dáadáa. ẹ tún sọ. wọ́n fẹ́ẹ́ nípa tilẹ̀kùn lẹ́yìn ẹni tí kò ní nípa kọ́jà ẹ̀sìn. wọ́n ní hello Alhaji. hello mo wà pẹ̀lú yín. ṣé ń gbọ́ nǹkan tán béèrè. mi ì gbọ́rọ̀ wọn dáadáa bẹ̀ mò ń gbọ́rọ̀ sí. wọ́n ní ṣé tilẹ̀kùn lẹ́yìn yẹn wọ́n ní ṣé kò ní side effect kankan. kò ní side effect ewé àtegbò ló wà ń bẹ̀ kò ní side effect kankan. níjọba yẹ kí o béèrè. bẹ́ẹ̀ ni. ọlọ́run máa kọ́ nínú ìsìn. àmì o. àmì arábì. wọ́n sọ pé ṣé kò ní side effect bóyá kórè máa fọ́ ni tàbí nǹkan kan. kò ní ewé àtegbò náà la páàkì síbẹ̀ kò sí nǹkan kan tí ó lè mú wa. Alhaji kátẹ wá sọ wípé ẹni tó lo tilẹ̀kùn lẹ́yìn tó fẹ́ fi gbé iná ó wá di wípé kò padà rí ní òun gbé mọ́ ṣé kò ní máa ró lára. atọ́kùn oògùn tó bá ní kẹ́míkà ló lè máa burú yẹn wá nígbà tó jẹ́ ewé àtegbò ẹni ó bá lo àgúnmùbá ń sìn kí bá ò ṣe kí laburú tó lè mú ayókọ̀tọ̀ pọ̀ mọ́tò ni ara lè gbéra pẹ́ẹ́lí ṣùgbọ́n tó bá ní oníkejì rẹ̀ lọ́dọ̀ ní ó jẹ́ kí ara yẹn tún gbé pẹ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ. ìwọ́n gbà tí ò bá ti rí gan bí bá ń ṣe yẹn sí díẹ̀ bá lo àgúnmu bí bò ṣe yẹn díẹ̀ bá lo àgúnmu gbà yẹ mọ̀ kí kò sábúrú kan tí ó mú ó rí i pé ó ṣẹ̀yọ́ yẹn ó dẹ̀ ṣe gbọ̀nsẹ̀ tó rí i pé gbogbo kìíní ẹ̀ bá ẹ̀yọ́ wá kalẹ̀. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sàrúkọ yín. ẹ̀rọ tó ètò láti ní ọlábọ̀dé láti owódé àfọ̀n. owódé àfọ̀n nípínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn. à ń gbọ́ yín sà. ẹ jọ mo ń fi àsìkò bẹ̀ olùdásílẹ̀ yẹn kó ṣàánú wa kó wá ní owódé àfọ̀n náà kó gbé oògùn yẹn wá síbẹ̀ káwa náà ká máa ríra. Alhaji ṣe ń gbọ́. ó dáa pẹ̀lú ògo Ọlọ́run á ṣètò lórí ẹ̀ láìpẹ́ yóò dọ́dọ̀ yín tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn yẹn. ọ̀dà ẹ ṣé o. ẹ ṣé o láti owódé àfọ̀n 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí ìbéèrè ni a ṣí ojú òpó kalẹ̀ fún báyìí ká bi Alhaji ní ìbéèrè kan tàbí èkejì. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà orúkọ yín o. mo kí Alhaji àdúrà wọn gbà wọn ní dààmú. àmín. orúkọ mi ni ọláòníye láòṣègbà. ẹ dákun láti ìlú wo sà ọláòníye ọláòṣègbà láti ìlú gbọ́ra. à ń gbọ́ yín sà. àwa náà fẹ́ kí wọ́n fẹ́ jàǹfààní wọn kí wọ́n táì kí wọ́n dé ọ̀dọ̀ wa bì yìí. Ọlọ́run á máa fún wọn ṣe. àmín. ẹ jọ. àmì ẹ ṣe bàbá pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà yóò kẹ́ ọ̀dọ̀ yín bí ẹ̀yin ṣe ń pè wá bí wọ́n ṣe ń pè wá ní ìwéré ilé ìjó bá a ṣe sọ fún wọn pé kí wọ́n ṣe sùúrù à ń bọ̀ wá. wọ́n ní kí ẹ bá kọjú sílé kan yóò kẹ́yìn sílé kan ni pẹ̀lú ògo Ọlọ́run fẹ́rí sùn á dọ́dọ̀ tí náà lágbára Ọlọ́run. 070477064 ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìjó tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé kí ló ń lọ àti pé kí lẹ bá pàdé ní iléeṣẹ́ Ralac Ventures ẹ jẹ́ ká sọ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé kókó báyìí léegun yán kùkù léegun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ níyì ọmọ ènìyàn ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ níyì òtítọ́ hello 070477064 ká sì jẹ́ kí àwọn ènìyàn mọ̀ bóyá wọ́n fi júùjú wọ́n fi ń bọ àwọn èèyàn lójú ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ ilé yìí yóò lè tún jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ bí iléeṣẹ́ Ralac Ventures bí wọ́n ṣe gbóúnjẹ fẹ́gbẹ́gbà wò bọ̀ tó ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ orúkọ yín. Tèmítọ́pẹ́ láti ìlú Ìgangan Ìbàràpá ni o. à ń gbọ́ yín sà. a tún gbọ́ pé tí wọ́n bá kó ní Ìjó wọ́n tún lọ sí àgọ́ ààrẹ yẹn wọ́n ti wà ń bẹ̀ títí ẹ ṣàánú àwa náà ní Ìbàràpá. ọ̀dà. Alhaji. ó dáa ẹ ṣeun pẹ̀lú ògo Ọlọ́run fẹ́rí sùn à ń bọ̀ wá sí ọ̀dọ̀ yín ní gángan pẹ̀tù oògùn wa ti wà lọ́dọ̀ àwọn alágbàtà wa ó wà lọ́dọ̀ ọba sẹ̀mẹ̀. Alhaji ẹ jẹ́ àti bàbá yẹn Olúkògẹ̀. bẹ́ẹ̀ni àti ní ìdí machine yẹn gẹ́gẹ́ gbogbo ìgbèríko wa ẹnìkan pẹ̀lú àná látàbílẹ̀ eléyìí gbogbo àsùnà akọ̀yà ìgbèríko wa pọ̀ gẹ́gẹ́ tó a ní ìdí yín. ó dáa pẹ̀lú ògo Ọlọ́run lágbára Ọlọ́run tá a bá lè wá ká tó ṣàwẹ̀ ẹ máa retí wa lẹ́yìn àwẹ̀ lágbára Ọlọ́run. ká tó ṣàwẹ̀ lágbára Ọlọ́run ẹ wá ti gbọ́.
ọ̀dà wọ́n ti gbọ́ bàbá ṣe ti gbọ́ iléeṣẹ́ Ralac Ventures wọ́n wá nǹkan kan sí ọ̀rọ̀ náà ṣe mọ̀ pé ohun gbogbo ó ní í ṣe pẹ̀lú àtò èrò sí ní ọbẹ̀ ní ọbẹ̀ gbẹ̀gìrì tá a bá rò kò ní kì í ohun gbogbo ó ní í ṣe pẹ̀lú èrò 070477064 070477064 hello ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ àdúpẹ́ sà orúkọ yín. ẹ kú iṣẹ́ o. Ọlọ́run ló ń ṣe o. èmi ọ̀kẹ́ ni láti ìlú Ìjìó. Ìjìó. ìgbà tí wá síbẹ̀ bẹ̀ nọ́mbà tí wọ́n fún wa òun ni ètí ìtó ọ̀la ni nọ́mbà yẹn. bí wọ́n ṣe ń ròyìn ogun yẹn Ọlọ́run bá nípa ẹ̀rọ rẹ̀ yìí lọ́wọ́ kò sí agbára kankan fún wa ládùúgbò yìí nípa owó machine yẹn ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pàwọ́ ẹ̀ wá sílẹ̀ díẹ̀. bàbá ṣé ẹ ti lọ síbẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni ó dé lọ́la. lọ́la ọ̀dọ̀ la kémi tó lọ bẹ̀. nọ́mbà tí wọ́n fún yín ọ̀la ni wọ́n kọ sí. tó bá di lọ́la tẹ bá wá gbogbo èèyàn náà kọ́ ni à ń lo machine fún ó lè jẹ́ pé pèníjà yóò tiẹ̀ jẹ́ mọ́ machine a lè torí pé ẹ fẹ́ fún wa lówó tẹ́lómi ìbádé tó bá ní machine lòun bá fẹ́ ohun tí ń ṣe yóò jẹ́ mọ́ machine rògùn kó máa lọ ni. ok ọ̀dà. tó bá ti di lọ́la kẹ́ ẹ yọjú síbẹ̀ ṣe ti gbọ́. ẹ ṣé bàbá láti ìlú Ìjìó ká gba ìpè ẹyọ kan sí báyìí ìpè ẹyọ kan sí bóyá láti ìlú Ìjìó tàbí ìlú tó súnmọ́ ìlú Ìjìó láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n sọ bó bá ṣe ń lọ níbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Ventures ń ṣe. hello. ẹ káàárọ̀ o. ṣàkójọ. ojúmọ́ ni orúkọ yín. Ibrahim Badmus ní sọ̀rọ̀ láti wà. láti ìlú o. láti ìlú Ìpàpó. Ìpàpó ìbéèrè yín o. ìbéèrè wa níbèrè àálẹ̀ rẹ̀ tọrọ àyè fún aláàjì tó gbé ìlera yẹn wá sọ́dọ̀ wa. a sì ti pè níbi tó bí ọjọ́ mẹ́ta tí máa ń tọ́. ìlú Ìpàpó ò jìnnà sí ìlú Ìṣẹ́yìn. ó bá jìnnà àwọn alẹ́ láwọn ìlú tó tún pè wá lọ. ọ̀dà. ìbáwọn kẹ́nẹ̀ ti wá tó fi pé bẹ́ẹ̀ lè gbà àgbélú wọn. ọ̀dà kò sí ìyọnu iléeṣẹ́ Ralac Ventures wọ́n rò nǹkan tó yẹ láti ṣe láti jẹ́ kí àwọn ènìyàn ní gbogbo agbègbè tí ẹ ti ń pè wọ́n yìí láti jẹ́ kí wọ́n yọjú sí yín ṣebí ìfẹ́ ni abo ewúrẹ́ ní tó fi bá ọkọ rẹ̀ hurungbọ̀n ìfẹ́ náà ni a sì ní ìfẹ́ la ní torí wípé tílé oge tóge jẹ ìfẹ́ ni ọ̀rẹ́ fi ń bá ọ̀rẹ́ rẹ̀ jẹ ẹ̀kọ́ àbọ̀ ìyẹn ni wípé ìfẹ́ òun ni ẹni sí iléeṣẹ́ Ralac Ventures ẹni tá a nífẹ̀ẹ́ sí là á fẹ́ rí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ó wo àwọn nǹkan tí wọ́n ó ṣe nípa àwọn nǹkan tẹ̀ ń béèrè Alájà Àbọ̀lọ́rẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín báyìí. ẹ ṣe atọ́kùn gbogbo àwọn tó pè wá lọ́tún ló sì yẹn ṣe wájúwájú lọ́pẹ́ ibi tí yóò máa rí sí o. àmín. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá tẹ ẹ lẹ́fẹ́ rí wa bẹ́ẹ̀ tẹ lọ sí Ìṣẹ́yìn tó bá ti dijọ́ sátidé á wà ní Ìṣẹ́yìn sátidé àti Sunday ṣùgbọ́n pínpín ọ̀sẹ̀ ìlera yóò parí níjọ́ Jímọ̀ tàbá ti kí Jímọ̀ tán Ọlọ́run já ṣe ọ̀pọ̀ ọdún májàfẹ́lẹ́ ìṣàṣemọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń lọ sọ́fíìsì wa ní Ìlérè ní Òkè o oògùn wa ti wà fẹ́lẹ́bù ń bẹ̀ bẹ̀tíjọ́ Monday on the 2 lápadà sí Òkè o gbogbo ẹni tó bá fẹ́ rí wa àìsàn ní fara wa ṣe gbogbo o ẹ ṣe iwájú lọ́pẹ́ ibi tí sípò máa rí jẹ́ o Òkè Ògùn oníbàjẹ́ o Ọ̀yọ́ State oníbàjẹ́ o Nàìjíríà oníbàjẹ́ lápapọ̀ 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23
23 23 70. ẹ ṣe atọ́kùn. ẹ ṣe o. sísá mi ìtura olúwa. iwájú lọ́kẹ́ ibi tó máa rí dé o. àmì ẹ ṣe o. ẹ ṣe ẹ ní sọ̀rọ̀ sọ. àmì ẹ ṣe o. ó dàbọ̀ gbogbo ọmọ nàìjíríà o. ó dàbọ̀ tó a ní rí jù báyìí lọ lórí abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láṣẹ Ìdùmarè àwa yín náà láòtúnjọ pàdé ní ìwòyí ọ̀la a ò sì ní gbọ́rọ̀ ìbànújẹ́ síra wa ìtura ajá mọ̀ dágbére ká mọ̀ rẹ̀. ká tó máa lọlé ẹ jẹ́ ká kí ọmọ ọ̀gá wa bẹ́ẹ̀ ni Akínbọ́lá Praise èdè ní ọjọ́ ìbí Akínbọ́lá Praise happy birthday to you baby girl. Long life and prosperity ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ láṣẹ Ọlọ́run aláwòrábí àwọn òbí rẹ̀ ìyẹn ọ̀gá wa Miss Mariam wọ́n ti mọ àtiwáyé rẹ̀ wọn ò ní fi ọwọ́ gbé ọṣin o láṣẹ Ìdùmarè ẹ̀ ó sì dàgbà ó sì tó àgbà dà láṣẹ Ọlọ́run aláwòrábí ìgbà ọdún kan ni àṣọdúnmọ́dún làwọ̀ àṣọdúnmọ́dún àṣosùnmọ́sùn làwọ̀ àṣosùnmọ́sùn ìwọ tó o ṣe ọdún eléyìí ó sì tẹ̀mí o nínú àlàáfíà ara tó péye ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí ògo rẹ lò láyé we wish you long life and prosperity hip 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 hooray. Praise Akínbọ́lá, we celebrate you. We pray you celebrate more years on health. Amen. Cheers to your new age. This greeting is coming from your lovely mom, Miss Mariam Akínbọ́lá. Bẹ́ẹ̀ ni kí n tó máa lọ jẹ́ kí n kí Mr. Philemon òní ní ọjọ́ bíi titi wọn náà Ọ̀jẹ́bísí Philemon tí gbogbo ènìyàn mọ̀ sí pápá olówó orí àǹtí tèmi nìkan ni olówó orí níkẹ́ Adéníjì olówó orí wọn ni pápá happy birthday to you long life and prosperity Mr. Philemon Ọ̀jẹ́bísí ìgbádùn ọdún kan lẹ́sìn lágbára Ọlọ́run tó ní púpọ̀ nínú ọlá àìsèwálé ọ̀rọ̀ gbogbo alẹ́ yín yóò máa lé sí àwọn olè yóò máa lé sí ẹ̀ní sọmọnù ẹ̀ní sọkọnù ẹ̀ní sayanu yín gan ẹ̀mí yóò ní bọ́ sọnù. we celebrate you happy birthday Mr. Philemon Ọ̀jẹ́bísí tí gbogbo ènìyàn mọ̀ sí pápá ẹ wo títí di alẹ́ tájọ pàdé lórí ètò àkótó ọgbọ́n láago 6:00 sí aago 7:00 èmi àmà ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ̀rọ̀ ò sọ pé kò ta ní lọ́rẹ̀ ò nítorí ẹ̀ lèmi turu olúwa ọmọ Adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ àjọ pàdé láago 7 sí aago 9 lórí ètò àṣà àdáyébá abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi dé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà.